Surajudeen Adewale Amusa tí orúkọ iléeṣẹ́ mi jẹ́ Asphalt Music nígboro Èkó Lagos Island. Ọ̀rọ̀ ńlá nìyẹn ní àtìlẹ̀ pẹ̀pẹ̀ ní kékeré mi ó jẹ́ ẹ̀dá tó nífẹ̀ẹ́ sí music púpọ̀. Àwọn bàbá tó bí wa wọ́n máa ń lé àwọn orin nínú ilé tá máa ń nífẹ̀ẹ́ sí tí wọ́n bá ń gbọ́ àwọn orin a máa ń tẹ̀lé wọn irú àwọn orin àká ṣùgbọ́n Látúnjí àwọn orin bẹ́ẹ̀ Sànkálá Ìgbàdé Haruna Ìṣọ̀lá ọ̀kan bàbá wa nífẹ̀ẹ́ sáwọn orin Barrister nígbà tí ó di àwọn àkókò kan àwa náà nífẹ̀ẹ́ sí púpọ̀. So in fact ó dáwọn àsìkò kan ń bàtà wa kékeré àwa náà máa ń kọrin bíi Barrister a máa ń ṣeré kéékèèké ní tó máa ń ṣe inú àwẹ̀ àwa náà máa ń jáde bíi wéré a máa kọrin àwọn èèyàn á tẹ̀lé wa all of a sudden àkànṣá rí pé àwọn bàbá tó bí wa wọn fẹ́ ká ṣeré wọ́n rí wípé àwọn ọmọ tó ń ṣeré wọn kì í ṣe gidi nígbà yẹn. So bẹ̀rẹ̀ sígbà tá a wá dàgbà tá a ti lọ́lé ìwé tá a jáde àwọn iṣẹ́ kan tí mo ń ṣe lásìkò yẹn mi ò lè má gbọ́ music tí máa ń ṣiṣẹ́ àsìkò tí máa ń ṣiṣẹ́ lọ́wọ́ yẹn tí bá ti gbọ́ music inú mi máa ń dùn púpọ̀. So nígbà tó yá mo introduce láti dá mo kan speaker méjì mo rò pé mo nífẹ̀ẹ́ sí eré ṣíṣe music gan like ẹ̀ púpọ̀ mo kan speaker méjì that was 1989 nígbà tí mo kan speaker méjì mo ṣáà wò pé kémi náà máa fi play nígbà yẹn mo wá rí i pé àwọn kan wá ní kí n máa play ẹ̀ síta náà káwọn èèyàn máa gbọ́ àwọn tí máa ń play yẹn àwọn nífẹ̀ẹ́ sí mo wá ń play ẹ̀ síta mo já ń jẹ́ káwọn èèyàn gbọ́ ibẹ̀ mo ti rí àwọn àgbààgbà kan tán yọjú sí mi pé tó bá máa ṣiṣẹ́ yìí ó ń láti darapọ̀ mọ́ wa láti máa yá ebi ò mọ̀ pé nǹkan báyẹn ń bẹ̀ so nígbà yẹn lẹ́kọ̀ọ́ ní Bashiri Club ní Lagos Island so mo ṣáà visit wọn nígbà yẹn mo ṣiṣẹ́ ìjọba nígbà yẹn so mo ṣáà pé tí n bá dé láti fi ṣe ni máa ń gbé speaker síta ìgbà tó yá ìjọ tí mo attend meeting yẹn àwọn kan nínú àwọn ọmọ ẹgbẹ́ wọ́n ń sọ̀rọ̀ tán béèrè lọ́wọ́ mi pé ṣé mo lè darapọ̀ mọ́ àwọn tí mò ń dá wọn lóhùn bí mo ṣe dúró ńjọ́ yẹn I could remember nínú àwọn tí wọ́n attack mi wípé àmọ́ bó ṣe dúró kàn dúró bákan nínú mi dùn mo bá àwọn Alhaji Surajudeen nínú ìpàdé yẹn lọ́jọ́ náà ẹni tó jẹ alága ìgbà yẹn òun là ń pè ní Iná Lówó ní Lagos Island so Alhaji Surajudeen láti sọ fún àwọn ọmọ ẹgbẹ́ pé ẹ ṣe sùúrù ẹni tó dúró ẹ mọ̀rú ẹni tó jẹ́ ó lè jẹ́ òun gangan ló máa tukọ̀ ẹgbẹ́ yìí lọ́la ó ṣe gbogbo èèyàn náà lẹ́kọ̀ọ́ wọn máa aráàsì ẹ máa ṣe bákan sí ọ̀rọ̀ yẹn ó jẹ́ ọ̀rọ̀ tó ń jọ mí lójú lé níbi pé bàbá yẹn fi àṣẹ sẹ́nu nígbà tó tásìkò tí àwọn èèyàn discover mi tí wọ́n ń wo owó ẹni tí mo jẹ́ torí ẹ̀kọ́ kan ni mo ń lè attend meeting wọn bẹ́ẹ̀ tí máa ń fowó ránṣẹ́ so báyẹn ké so títí tó fi wá di around 2000 tí èmi náà wá ní àǹfààní ààyè dáadáa torí inú mi máa ń dùn mo sì máa ń rí ìpàdé yẹn èmi náà wá ń attend wọ́n á ṣáà ní contribute èmi pé àwọn èèyàn wọ́n ṣáà láwọn nífẹ̀ẹ́ sí a tó àwọn ẹgbẹ́ àsìkò yẹn a tó àwọn kan tí wọ́n lọ represent wa ní Lagos Island a tó wọ́n lọ àdè ìgbà tí wọ́n padà dé ìgbà yẹn ó tún tásìkò kan ìjà ṣẹlẹ̀ láàrin Mùṣín àti Kéèsì so mo láǹfààní láti wà nínú àwọn tí ó yanjú àwọ̀ yẹn.